èbúrẹ́ bẹ́ẹ̀ ni o ẹ̀yin lẹ lè ṣe yanjú lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú o ẹ̀yin lẹ lè ṣe yanjú èbúrẹ́ bẹ́ẹ̀ ni o ẹ̀yin lẹ lè ṣe yanjú ọlọ́yin ló lè ṣe yanjú o ẹ̀yin ló lè ṣe yanjú èbúrẹ́ bẹ́ẹ̀ ni o ẹ̀yin ló lè ṣe yanjú lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú o ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ o. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní òkè òkun. Mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí ọ̀sà. Tọ́ àti jáde nílé láàárọ̀ yìí. Pípadà wọlé wa lálẹ́ àrídélé bòkú ọmọ. Ayé ò ní jalè wọ́n láwa ni àríjẹni ayé ń wá. Ayé ò ní tìràn mọ́ wa. Ẹrù tí kìí ṣe tiwa ọmọ aráyé ò ní dí irú wa o. Àṣeyọrí òun la máa ṣe. Elédùmarè kìí ṣe tiẹ̀ láàbọ̀. Gbogbo iṣẹ́ tọ́lọ́run ọba bá ṣe láyé àṣeyọrí ni àṣeparí lélẹ́dùn a máa parí sí ọwọ́ ẹ̀. Ọlọ́run gbogbo oore tó bá ṣe fún wa oore àṣepé òun ni kó máa ṣe fún wa. Ẹ wo àwòrán yìí dáadáa. Mo ti sọ̀rọ̀ nípa dàda ọmọ níbi àwòrán kan rí bóyá ẹ̀yin ò tíì gbọ́ tẹ́lẹ̀. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ bá wa sọ lónìí kìí ṣe pé bóyá dàda a lo àwòrán yìí ni torí ní ohun tá a fẹ́ mú jáde ńbẹ̀. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń fòótọ́ ọ̀nú jáwé àtẹ̀yin tẹ́ ń fi òótọ́ ọ̀nú wagbò. Gbogbo ẹ̀yin ìyá àbíyè gbogbo yín mo kí. Ẹlòmíràn rò pé ẹni wọn bá jólógbò ni wọ́n ń pè ní ìyá àbíyè. Dókítà tí ń fami síyàn lára àbíyè ọ̀la ni. Dókítà tí ń dábẹ́rẹ́ fún yàn àbíyè ọ̀la ni. Dókítà tí ń láyàn lábẹ́ tí ń sọpírẹ́ṣàn tí fi ń ṣèwòsàn àbíyè ọ̀la ni. Èèyàn máa yè mọ́ wa lọ́wọ́ ni o, èèyàn ní kú mọ́ wa lọ́wọ́ o. Kí la fẹ́ sọ? Ó dá lórí ìrìn àjò ìdílé kọ̀ọ̀kan nínú ayé. Ìdílé kọ̀ọ̀kan náà ayé bá wà ní. Ẹ fẹ́ máa sọ gbogbo ìdílé ọ̀rọ̀ tọ́kàn yín tọ́kàn ẹ̀mí. Òun ni mo fẹ́ bá wa sọ. Àwa ara wa là ń ṣera wa. Àwa ara wa là ń ṣe kí ni? Àwa là ń ṣera wa. Jẹ́jẹ́ ni bẹntiró jókòó tí bẹntiró àbárí náà kò ní gbà. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin obìnrin mo fẹ́ bá yín ní gbólóhùn. Gbogbo ẹ̀yin ọkùnrin náà mo sì fẹ́ bá yín ní gbólóhùn. Ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tó wọ́ lónìí nípasẹ̀ ìrìn àjò ọmọ èyí tó tọwọ́ àwọn òbí wa lọ́pọ̀ jù. Ó sì yẹ kẹ́ ẹ máa ro wàhálà tẹ́ ẹ ṣe kẹ́ ẹ tó bímọ. Ó yẹ kẹ́ ẹ máa kọ́ á ní iye kọ́mọ náà ò délé ayé kọ́ dàgbà tán kọ́ máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. Kìí ṣe irú ọmọ yín ni wọ́n máa ta bàbá àjẹ̀bú kiri. Kódà bẹ́ẹ̀. Kódà. Ọ̀sẹ́ni tí ọ̀fẹ́ kọ́ mọ wọn má jẹ́ pòfẹ́sọ̀, dókítọ̀, lọ́ọ̀yà. Ẹlẹ́mìí náà wà ń pò ńlá tó gbé kọ lórí kọlaluyọ. Ilé mi rẹ́ǹtì náà ló ń gbé. Ọ̀háyà lè ní. Ṣá gbọ́dọ̀ gbọ́ ni.
ẹ jọ̀wọ́ ẹ̀yin ìránṣẹ́ Olúwa mo kọ́kọ́ fẹ́ yàdọ̀ yín àtẹ̀yin tí ẹ máa ṣèṣọ́ òru bóyá ìṣọ́ gbangba àti ìṣọ́ òru èyí tẹ́ ẹ máa jíṣẹ́ fún àwọn èèyàn ẹ má bínú o. Nígbà míì tí wọ́n bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ èmi wò pé ó yẹ kẹ́ yan àwọn ìgbìmọ̀ kan ẹni ẹ bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ má sábà máa sọ ní gbangba jùmọ́ kíní yìí ọ̀fẹ́ ó kù díẹ̀ káàtó ẹ má bínú o. Kò sẹ́ni tí wọ́n ó tú àṣírí rẹ̀ ní gbangba tí wọ́n máa kọjá lọ tí wọ́n ní máa náwó sí pé obìnrin tí òun wí tí wọ́n ní wọ́n táṣírí rẹ̀ tó òun ní lọ. Ṣe rí i pé tá a bá fẹ́ báyàn sọ̀rọ̀ tá a bá mú wọ yàrá counseling àbí bò lẹ́yìn tí pè ní Kotonu yàrá ibi tá a ti gbani nímọ̀ràn tí rọra bá a sọ̀rọ̀ náà mo rò pé yóò jókòó sínú àyà rẹ̀. Ìrìn àjò ìdílé kan ni mo fẹ́ sọ fún wa tó sì jẹ́ pé ìdílé náà ọkàn gbogbo wa ká lè fi kọ́gbọ́n ní jẹ́bẹ̀ o. Ìyá kan ló gbé ọmọ rẹ̀ lọ ibi ìsọjí kálukú náà kọ́ ọmọ tiẹ̀ wá gbogbo ará ilé wọn ni wọ́n lọ àwọn ìyáálé ilé àwọn ẹ̀gbọ́n ilé wọn kankan wọ́n lọ. Bá bẹ̀rẹ̀ sí ní pariwo arábìnrin náà ní gbàgede wọn bá mú wọlé. Ariwo ọjọ́ kìíní àná padà dàrin àjò ọmọkùnrin náà rú ṣùgbọ́n ìlà ọwọ́ tí Elédùà bá ti kọ ọ̀sẹ̀dá tó lè parí. Àmọ́ wọ́n dàrin àjò rẹ̀ láàmú. Eléyìí náà fi jọ́kọ̀ fún ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń jáde tálẹ́jọ́ jáde ọ̀rẹ́ rẹ̀ lẹ́jọ́ jáde ni àbáǹtí rẹ̀ màmá rẹ̀ ni àbí ọbàkan rẹ̀ àbáǹtí àdúgbò láńlọ́ọ̀dù rẹ̀ lẹ́jọ́ jáde ni àbí ayálégbé kò tó mọ̀rú ẹni tó bá jáde o torí ńgbà tí ọba padà yàtọ̀ sọ pé wọ́n tẹ̀yìn gbérù ọ̀ kọ́kọ́ tẹra rẹ̀ nú kọ́ mọ̀rú ẹni tó fẹ́ bá jáde lọ ibì kan tí ò ní di lọ́la tí ò ní gbé fáìlì ìrègùn jáde ṣe mọ̀ pé ẹni ẹjọ́ jáde ó ti mọ ìwọ ara rẹ̀ ó ti mọ ohun tó yẹ kó jẹ ó ti mọ ohun tí ò yẹ kó jẹ sàrà àti wọn ní kó máa ṣe ó ti mọ̀ ihun tó lè kó ikú bá ó ti mọ̀ ihun tó lè káṣeyọrí bá ó ti mọ̀ tẹra rẹ̀ nú kó tó tẹ̀lé èèyàn jáde. Ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ ń gbọ́ mi ẹ kọ́kọ́ wá nǹkan kan jókòó lé lórí ẹ̀ tàbí kẹ́ jókòó lé nǹkan tàbí kẹ́ fẹ̀yìntì nǹkan kẹ́ wá fi ẹnu mẹ́nu kẹ́ fètè métè kẹ́ wá sẹ́nu kẹ́mú kẹ́ máa gbọ́ ohun tí ń wí yìí. Ta ló fẹ́ bá wa sọ̀rọ̀ rí èmi ọmọ yín náà Lukman ọmọ Ayédáre àbọ̀ ọgbọ́n ọmọ odò àgbà jáde ká bá pèrè ẹ̀ ní bàbá ọgbọ́n tí ò fi Lukman ọmọ Ayédáre sí kìí ṣèmi ọyẹ ẹ̀ máa bá mi bọ̀ wá ẹ fìdílé nǹkan kẹ́kọ̀ọ́ nínú ìdílé yìí. Àgbàlá ní mọ́lẹ́yìn, ẹgbẹ́ bàtà rù gẹ́gẹ́ ní síwájú alágbe. Adúbá fún bọ̀rọ̀ fún ní ayé, ábùrù fún tọ̀run o. Bọ̀rọ̀ fún ní ọ̀run ò ní jẹ́ kíta yóò fẹ́ o. Ẹ̀yin lẹ lè ṣe yanjú o. Ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èkùrẹ́ ẹgbẹ́ mi o. Ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ẹlẹ́tẹ̀ ni ní mo mọ̀ látọjọ́ tó fi pẹ́ o. Tí ọmọ bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òbí àti mọ̀ ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ní oyún. Ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká. Àwọn délé ayé ká gbàgbọ́ pé àwa lẹ́gbẹ́ lóde ọ̀run. Bí ìkọ́ bá wá ń dàrú, wọ́n lè pọ̀rọ̀ fún ìyá ní ìsàwọ̀ ẹ̀jẹ̀ ọmọ ọ̀rọ̀ ti tó gbogbo alálẹ́gbẹ́ lọ́rùn. Ẹgbẹ́ la
ẹ kú jókòó gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó wọ́n gbé ọmọ yìí lọ wọ́n jíṣẹ́ wọ́n sọ gbogbo ìrìn àjò ẹ̀ láàrin gbàgede gbogbo èèyàn gbọ́ gbogbo aráalé gbọ́ èrò ọ̀nà gbọ́ wọ́n sọ ti kálukú nínú àwọn tí wọ́n jọ lọ àwọn onínúnibí ni wà ńbẹ̀ ìyá yìí ọlọ́kọ méjì o ọkọ ẹyọ kan ló ní òun ìwọ obìnrin táwọn máa sọ pé ilé olórogún wọn ọ̀fẹ́ ilé olórogún ló dé tí ò bọ́mọ rogún wọn ni kò sọ́ra rẹ ẹ̀yin kọ́ yìí egbèrègbè àwọn ẹ̀ka èèyàn wọ́n fojú sọ ọmọ yìí ọ̀pọ̀lọpọ̀ ilé ní transformer wà ṣùgbọ́n transformer tó wà lọ́pọ̀lọpọ̀ ilé àwọn èèyàn ti buyọ̀ sí wọn ò jó ṣiṣẹ́ sọmọ pé ẹ́ńjìnì tí a bá dayọ̀ sínú yóò nọ́ọ̀kì ni ọ̀pọ̀lọpọ̀ ìdílé lọ́mọ ológo wà àwọn ọ̀tá inú ilé ni wọ́n gbá wọn mọ́lẹ̀ wọn ò ní jẹ́ wọn ṣiṣẹ́ ohun tí ó jó ṣiṣẹ́ lára ẹ̀ wọn ó ti yọ kó ẹ̀ kàn máa wo bọ́dì lásán ni. ẹ rí i pé àwọn alákọ̀wé gbọ́n tí wọ́n bá bí ọmọ wọn bẹ́ẹ̀dì kékeré kan bẹ tí wọ́n máa kàn fún wọn báyìí wọ́n wá lọ gbé ọmọ sínú fúláàtì lọ́hùn wọ́n bá ní bẹ́ẹ̀ táwọn èèyàn bá wá ń kí wọ́n ní bébí nǹkan àwọn lò ní rẹ́sìtì lọ́wọ́ èèwọ̀ sáni kẹ́ ẹ gbanú pálọ̀ kẹ́ ẹ wọ yàrá kẹ́ ẹ máa lọ wọnú ilé lọ́hùn kí lẹ́yìn náà wá kí àwọn bá ya pàǹdùkú ibi wọ́n lọ gbé sí òlè débẹ̀ kí lọ́hùn wá kiri tó òye yìí òye ìdílé yìí o wọ́n ń gbọ́mọ fún gbogbo èèyàn ẹ̀mí nígbà yín ṣe fọmọ yín irun orí ẹ̀kọ́ ìlì nǹkan wọ́n sì ti gé irun orí ọmọ yìí ṣe mọ̀ pé àwọn ọmọ májẹ̀mú kan ń bẹ tó jẹ́ pé wọn ò gbọdọ̀ gé irun orí wọn yàtọ̀ sí pé bóyá dàda o pé ó dìgbà tó bá dàgbà ó ní àwọn ètò tí wọ́n ṣe kìí ṣe dàda o ọkàn ìjọmọ májẹ̀mú ni pé wọn ò gbọdọ̀ gé irun orí ẹ̀ wọn ò sì gbọdọ̀ máa gbá a lórí àwọn bẹ́ẹ̀ wà yàtọ̀ sí dàda láì mọ̀ pé inú májẹ̀mú ìrìn àjò ayé ọmọ yìí wọn ò gbọdọ̀ gbá a lórí kábíyèsí olóhùn ìyá ọmọ yìí ọmọ ń dàgbà ń kàwé ń mọ̀wé àwọn ti lọ parí ọ̀rọ̀ rẹ̀ síbi ọjọ́ alẹ́ tó fẹ́ lo ògo rẹ̀ iná ògo rẹ̀ wọ́n sì ti yọ ọ́ jù lẹ̀ gbogbo ẹ̀yìn abẹ́ amọ́tẹ́ ń gbọ́ mi ayé ò ní yọ ní ògo àwọn ọmọ yín. ní ti ìwé ọmọ yìí mọ ìwé ọkùnrin ni ọmọ ìwé kò ríṣẹ́ o gbogbo àwọn tọmọ yìí bá kọ́wé wọ́n ríṣẹ́ láńlá o ó tiraka jáde yunifásitì o kò ríṣẹ́ o tí wọ́n bá gbà síbi iṣẹ́ kan ráíráí wọn ó dìtẹ̀ rẹ̀ yóò kú mbẹ́ wọ́n bá gbà síbi tọ̀hún yóò dìtẹ̀ rẹ̀ yóò kú mbẹ́ òsílẹ̀ aládùúrà tí ò ti fẹ́ tẹ̀ o àmọ́ iye prayer point ló ti gbà ó ti wẹ́sẹ́ ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ẹlòmíà lógun ìdílé ni ẹlòmíà ní ọmọ ológo ni yóò rógo rẹ̀ lò iná ògo ẹ̀ lọ́tàn yìí ìmọ́lẹ̀ ògo ẹ̀ lọ́tàn yìí ń bọ̀ wá lógo ọ̀hún kí ló dé tí òjò rí lò torí ẹ̀ la fi sọ pé ẹ máa kíyèsára ibi tẹ́lọ̀mí wá nǹkan sí kọgbábẹ lọ́wọ́ ọ̀tọ̀ níbi tógun ti gbà wá o àṣé ọmọ yìí ìmáa lọlé ọkẹrẹ tán
oṣù mẹ́ta yóò délùú wọn. Ẹ rí ẹni tó dáná sí ọmọ yìí lára. Ìyá yìí wà lọ sí ẹja aborí, yóò yí lẹ́gùsí, yóò ṣe gbogbo ẹ̀ mẹ́nẹ́mẹ́nẹ́, yóò gbé wá fún un. Ìyá rẹ̀ náà pé àwọn ìyá dáadáa, àwọn tí wọ́n ń tọ́jú rẹ̀ láti kékeré nù, àwọn ìyá dáadáa, àwọn wọ́n rí ọ̀tọ̀ fi dàgbà nínú tí ọ̀nà máa dùn oúnjẹ kújẹ ní gbé ara láì mọ̀ yìí pé oúnjẹ tí wọ́n ń gbé fún un bátìrì òun tí bá ti ń fù wọ́n fi wíìkì ẹ̀ wálẹ̀ sí wọ́n fi wíìkì ẹ̀ wọ́n fún un léèwọ̀ jẹ, wọ́n tún fún un léèwọ̀ jẹ sí. ń lólé ayé rẹ̀ lọ fáá fún àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọdún 40, 41, 43, 44. Olè tí wàá fò bí wọ́n bá jọ dùn àtàwọn kan, àwọn ọ̀rẹ́ ni wọ́n mú, wọn ò ní mú òun. Ọwọ́ á ní ọmọbìnrin kan tí tó bá pàdé. Ọmọbìnrin náà wọ́n jọ ń sọ̀rọ̀ ọ̀dẹ̀nà òfẹ́ kọ́. Ọmọbìnrin náà ní ṣó lè fẹ́ òun, ó ní why not? Òun ọ̀fẹ́ ọ̀, òun ọ̀kan lówó lọ́wọ́ dé ni, ó lólówó ní ọ̀. Ọmọbìnrin yẹn ní sọ bẹ́ẹ̀ fún un, ó lólówó ní ọ̀. Ọ̀tá ló fọ ọwọ́ àgbo sẹ́yìn. Ọmọ yẹn ń jóye pé ogun ṣe wá pọ̀ nílé yín tó bá wọn. Kí ló dé, kí ló ń wo? Òun ò lógun o, torí pé àwọn òun so lórìṣà, àwọn òun dẹ̀ ọ̀rọ̀ so lórìṣà kọ́ ni wọ́n ń bọ̀ sọ, àní ogun pọ̀ lé yín. Ọlọ́run wa ní kó farabalẹ̀, ẹni ìyá ti ń jẹbọ tipẹ́tipẹ́, ọ̀sá farabalẹ̀ ń gbọ́hun tọmọ yìí ń wí. Arákùnrin yìí a máa láàlá kọ̀ọ̀ká kún. Tọ́ba lálàá tọ́ba sọ fún ìyá rẹ̀, ìyá ò tún gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn tí ń dáná sí ogun ọmọ yìí láti kékeré. Làwọn bá tún jáwọn tún lọ́dọ̀ bàbá kan, jáwọn tún lọ́dọ̀ bàbá kan, débi pé gbogbo fáìlì ayé ọmọ yìí tọ́ba tí ń gbọ́rọ̀ rẹ̀ lé ìyá rẹ̀ lọ́wọ́, ìyá rẹ̀ tún dá lóòdù ẹ̀ fáwọn ọ̀tá ni. Ìyá gan ọmọ, ọ̀pọ̀lọpọ̀ ìyá ni ọmọ ogun táwọn yìí, ọ̀pọ̀ ìdílé kọ̀ọ̀kan ni òsì mọ́ táwọn yìí. Àkíyèsí là ń pera wa sí. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tọ́ ìrìn àjò ayé ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ọmọbìnrin yìí wá sọ̀rọ̀ ọkọ tí ń fẹ́ fún ìyá rẹ̀. Níbi wọn bá wọn ó bóun jáde sọ̀rọ̀ boyfriend òun. Ọkọ òun mọ̀wé o, ọmọ ìwé, àmọ́ kò ríṣẹ́. Kí ni ń ṣẹlẹ̀? Ó sì wù òun fẹ́fẹ́. Ìyá bá ń dé. Ìyá ṣe kí ni mo pè é? Ìyá ń dé. Nígbà ìyá ó jáde sọ̀rọ̀ rẹ̀, wọ́n jẹ́ kó yé ìyá pé àti kékeré ni wọ́n ti ṣèkà fún ọmọkùnrin yìí. Kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ tí oṣù bá ti ń parí lọ, orí máa ń fọ́, ní orí gidi máa ń fọ́. Wọ́n ní wọ́n bí pé wọ́n ti gé irun orí ẹ̀ ni wọ́n yìí ṣiṣẹ́ ẹbí. Tọ́ba wá lọlé, sọ́sà kíyèsí pé tọ́ba lọlé, ohun tí torí ẹ̀ lọlé gan ò nítumọ̀. Wọ́n máa gbé oúnjẹ kan fún tí máa jẹ, oúnjẹ yìí májèlé ni.
kì í ṣe májèlé tí ipa ni o májèlé tí èjògùn ọ dáhùn kábíyèsí ọlọ́run ọ̀dà àkọ́kọ́ mbẹ̀ tó bá fẹ́ bọ́nú ogun yìí yóò tẹ̀lé àwọn májẹ̀mú kan yóò sì tẹ̀lé ìpinnu tó bá ti lè ṣe méjèèjì yìí ó ti bọ́nú ọlá ó sì ti bọ́nú ǹdè kí ni májẹ̀mú àkọ́kọ́ kó pinnu kó má lọ ilé mọ́ kí ni mo wí kó pinnu kó má lọ ilé mọ́ oúnjẹ tí wọ́n ń gbé fún nǹkan báyìí wà ń bẹ̀ nǹkan báyìí yẹn lòun náà sì láìkì jù kò gbọ́dọ̀ jẹ ẹ́ mọ́ bí ọba wa jẹ ẹ́ mọ́ yóò ṣe sàárà báyìí wọ́n ka sàárà náà lẹ tí ó sì. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni obìnrin ti bá ọkọ ẹlòmíì jẹ ìyà ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ ọkùnrin gbàbọ̀dè nígbà tí ọ̀nà wọn ṣí tí wọ́n fojú olóore gúngi ẹ̀yin ọkùnrin tẹ̀ ń ṣe báyìí ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ègún ni o ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ló ṣínà fún ọkọ rẹ̀ ọ̀rọ̀ sólẹ̀kọ́ o agbára ìṣẹ̀dá ni o tó fi bó ti jẹ́ látòdì ọ̀run tó fi ṣínà fún ọkùnrin tẹ́yìn ọkùnrin tẹ́ wàá torí ẹ̀ tẹ́ máa wá lọ kó ìgbà yẹn lọ́wọ́ mọ̀ yìí pé ìyàwó rẹ̀ ò pupa ìgbà yẹn lọ́wọ́ mọ̀ pé kò kàwé ìgbà yẹn lọ́wọ́ mọ̀ pé di ilé ọ̀yọ́ ganan kù àbí bẹ́ẹ̀ kọ́ wò ó jẹ́ kelúkelú bàbá àyà ẹ rí ọmọbìnrin yìí ẹlẹ́gbẹ́ ọmọ ni ọmọbìnrin tó wá ń bá ọkùnrin ṣe sàárà lónìrànràn lọ́wọ́ bá ṣe sàárà lónìrànràn ǹjẹ́ kí ọmọbìnrin yìí kó béèrè lọ́wọ́ ẹ̀ pé tó orí tí máa fọ ọmọbìnrin yìí ò tètè bí ó ti jẹ́ kó sùn ọmọ parí lọ lágbájá oṣù tó tún bá parí sórí máa fọ ẹ orí yẹn ti ń fọ lọ́wọ́ ń gbà yẹn torí ó ti kù bí ọ̀sẹ̀ kan tó sùn ọ parí lọmọ yẹn bí ní kódà ti ń fọ̀hún lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ náà tètè sáré lọ ra àwọn táwọn ẹgbẹ́ rẹ̀ jẹ ó ti sáré rà ọ dá akọ ẹ̀ sí ó ṣe gbọ́sàwó ó ṣe sàárà láì lo paracetamol orí lọ ó dé ní. ọ̀dẹ̀lẹ́lẹ́kejì oṣù kẹtakẹta sí kẹrin tí máa lọ lé pé wọ́n pa ọ̀wá wò wá ni à ń bọ̀ ìyàwó mú fóònù ọkàn síìmù ó fi mí sí i torí òun lọ́mọ yìí pé ojú lásán kọ́ tásìkò yẹn bá ti ń tó dẹ́dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ìyàwó gba fóònù kúrò lọ́wọ́ ọkọ rẹ̀ kò jẹ́ wọn rí i pé wọ́n á ní kó lọ tọ́jú àgbo dàda yìí ọkọ bí ó ti ṣe ó ṣe é bẹ́ẹ̀ tọ́ lágbájá ó rí àwọn àpẹẹrẹ kan àpẹẹrẹ tó bá rí dàkún sọ fún mi wọ́n sọ fún ìyá rẹ̀ o ìgbà tí ọ̀rọ̀ àpẹẹrẹ rẹ̀ mọ́ fún ìyá rẹ̀ táwọn ẹni ibi tí wọn ò rí mẹ́sẹ̀jì gbà má látọ̀dọ̀ ìyá rẹ̀ wọ́n bá máa nìyá lára òun sì pé ọmọ yìí àìjókòó tẹtẹrẹrẹ abiyamọ yìí jókòó ó sì béèrè lọ́wọ́ rẹ̀ pé báwa wá ni kí làwọn nǹkan tí tó ń rí èmi ọmọ yìí pé gbọ̀ràn mi dẹlẹ́rù o
ó sì béèrè lọ́wọ́ ẹ̀ àbí ó rí nọ́mbà rẹ̀ pè mọ́ ni kọ́ tiẹ̀ máa lọ ibì kan tí ò ṣe o ní òsì jẹ́ pé ní òkùnkùn nìyá wa ìyá tí ọ̀dà kan mọ̀ wọ́n bá sì jalè lọ́wọ́ bẹ́ẹ̀ náà ní kà gbogbo ẹ̀ náà kọ́ ló gun oṣó gbogbo ẹ̀ kọ́ ló gun àjẹ́ ẹ̀jẹ̀ á máa ṣe làákàyè ìyá ò rí information kankan gbọ́ mọ́ ó sì sàárà yẹn ó ṣe gbogbo ẹ̀ àwọn abẹ̀rẹ̀ tìbí ti lóyún kò tóṣù méjì bó ṣe rí sẹ́nu ẹni tó ní qualification certificate ńláńlá lọ́wọ́ tí ó sì rí bí gbà á tó yẹ pé bí kúẹ́kúẹ́ tí wọ́n bá gbà náà kò ní oṣù mẹ́ta wọ́n ti lé dànù ọ̀dẹ̀ ni wọ́n ń fún mọ́tò ọ̀dẹ̀ ni wọ́n ń fún lé tí ń gba sálárì dẹ̀ǹdẹ̀ wọ́n mọ̀ wá ya ọpẹ́ àpèyẹ òpèyẹ nígbà tí ó pèyẹ ìyá ni ọkọ ń bá wa wá mọ́mì mi màá máa rí yín ọmọdé ó tó ọdún 2 sí 3 ó ní ìyá òun wá dúró níbì kan nílùú ó sì fọkọ̀ gbé yẹ tó gbé wá sílùú tó ń gbé nù kò yé ìyàwó délé mọ́ ìnira ti mú ẹni tí tó so ọmọ yìí lẹ́mọ́lẹ̀ láàárọ̀ ọjọ́ ìyá ọmọ yìí ní arábìnrin náà ń pariwo torí pé agbára àṣẹdá ọmọkùnrin yìí ó ń fìyà jẹ ìyá yìí bó ti ṣe fáwọn ọmọ tiẹ̀ náà nì dàbí mo ṣe dà tí fasorogún ìyá ẹ̀ jóná ẹ má jẹ́ kí ẹni tẹ́ ẹ bá máa bá jáde ẹ má jẹ́ ọmọ àmọ́ ìrìn àjò yín ó léwu o ẹni tẹ́ fẹ́ fa ìrìn àjò yín lé lọ́wọ́ ṣe ti jẹ́rìí rẹ̀ ṣé kìí ṣẹni tí ó da yẹ̀pẹ̀ sínú gàárì yín ṣé kìí ṣẹni tí ó da ata sínú yín ṣé kìí ṣẹni tí ó da ìrìpè sórí ibùsùn yín ta ni ṣe jẹ́rìí wọn àyè gbẹ̀gẹ́ o orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà wọ́n ní tá a bá dání sórí ilẹ̀ ní ń bọ̀ gbogbo ìṣòro ayé wa ó di wọ̀ ọmọ abúmi lọ tójò bá rọ̀ sílẹ̀ ilẹ̀ gbàtura ní o ọlọ́run ilé ayé wa ẹ̀kọ́ gbàtura faradẹ̀ wá má fara ni wá wọ́n ní olùkọ́ kìtìbó oṣù olé ní bínú wa nílẹ̀ máa lánú máa kọ́ kìtìbó wọn olùkọ́ kìtìbó àjẹ́ ilé ní bínú wa ní ilẹ̀ máa lánú máa kọ́ kìtìbó wọn a kì í bá àwọn ẹ̀fẹ́ béèrè nípa ìrìn àjò yín ọlọ́run lọ́ba alámọ̀tán òye ló fi hàn wé yín ẹ̀ka sí wa adélálà kan ọ̀jọ̀ká àwọn ètò wa tá a ti filẹ̀ lẹ́fẹ́ ká bá yín ṣe ẹ̀ka sí wa ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ẹ̀ náwó o ẹ lè ti gbá àwọn fídíò wa kankan máa sọ pé 2000 lẹ́ẹ̀ fi béèrè kankan àìrọ́ o àwọn fídíò yẹn bí ọdún 5-6 sẹ́yìn ni ẹ ti gbọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ tí a bá parí iṣẹ́ yín tó bá pẹ́ DHL lẹ́fẹ́ fi gbé ẹ̀yin lẹ́sànwó rẹ o kálá dáadáa tí a bá pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ ẹ pe nọ́mbà àti Kútọ̀nù tó ẹ ti á pè gbogbo ẹ kò yé yín ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ti Nàìjíríà kò sí ni orílẹ̀-èdè tí ń bá wà wọ́n máa róòmù nọ́mbà ẹ máa padà rí gbogbo ẹ ní WhatsApp tẹ bá fẹ́ jọyìn WhatsApp wa ọ̀nà méjì ló pín sí èyí tó jẹ́ pọ́blíkì ti gbogbogbò ọjọ́ 21 tó jẹ́ pọ́blíkì ṣùgbọ́n ní pọ́blíkì òfin wà bẹ́ẹ̀ àgbà kéèyàn máa post nǹkan síbẹ̀ ẹ sì gbọ́dọ̀ send sticker síbẹ̀ tẹ bá fẹ́ post nǹkan ẹ gbọ́dọ̀ rí ọ̀kan nínú àwọn admin ibẹ̀ pé ẹ bá ń wo fídíò yìí ẹ bá ń wo kíní ṣé mo lè post ẹ̀ tí wọ́n bá ti approve yín ẹ post ẹ̀ àbí ẹ wà lọ́ọ́ mú tó bọ́yá torí pé ti wà náà ẹ máa lọ́ọ́ pé MTN ń fún wọn ní dátà kíní kankankan ẹ post pé tí ń post ẹ̀ wọ́n yọ yín kúrò ní àbí ẹ máa lọ gbé líǹkì gúrùpù kan wọ́n ẹ máa gbé àfàìrí bẹ́ẹ̀ sílẹ̀ kò sì jẹ́nu ẹ sì lè béèrè nǹkankan nínú yàrá gbogbogbò àrídáyín lóhùn tó jẹ́ public ṣùgbọ́n private owó lẹ́ẹ̀fì wọ̀ bẹ̀ 5000 ẹ sì máa sanwó lóṣooṣù
àǹfààní ti bẹ́ pọ̀ ẹ fẹ́ máa béèrè aláìní ọ̀fẹ́ lẹ́ẹ̀ máa béèrè owó tẹ́ ṣe sí náà ni ọ̀fẹ́ ni bákan náà lára àwọn ètò tá a ti filẹ̀ èyí tí ọba yé yín á ṣàlàyé èyí kéèké fún yín dáadáa bákan náà bí a bá nídìí àwọn nǹkan míì tí ẹ jẹ́ mọ́ pé ètò tá a fi síta tí ẹ bá ṣe ohun tó le jù á fún yín tí ẹ lọ ṣe tó ti yé báyìí á dára fún wa o yóò yẹ wa o kò ní yẹ ẹ lẹ di nọ́mbà yìí mú +234 80 32 98 3298 nọ́mbà tí mo wí yẹn wásaapù ẹ má gbàgbé ẹ ibẹ̀ ni o ti bá mi sọ̀rọ̀ +234 80 890 38658 +234 80 890 38658 +229 54 65 1928 +229 54 65 1928 àwọn nọ́mbà wa yòókù ẹ máa rí ní YouTube agbára fún wa o yóò yẹ wa o èyí ẹ lẹ wọ́n bẹ̀rẹ̀ pé nbọ ni mò ń gbé Ìkòròdú ni a bá ti dé Ìkòròdú gáràjì wọ mọ́tò tí ń lọ báyé kú ọ̀sán fún mọ́tò yìí pé ẹjọ́ o Emily bus stop lèmi ó ti bọ́lẹ̀ Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ lé lọ́ọ́yà àwa ń bẹ̀ tọdún yóò fi kolẹ̀ ṣùgbọ́n títí ọdún tí ń bọ̀ àdírẹ́sì lè change o ọjọ́ pé a ti kókó ń bẹ̀ ogun ò léwa o bí Ọlọ́run pèsè fún wa bèlà wa náà lọ agbára fún wa o yóò yẹ wa o kò ní yẹ lẹ gbogbo ètò yìí bá ti ń dọ́wọ́ yín má dé e mọ́lé Ọlọ́run ò ní délé ayọ̀ tiẹ̀ náà mọ́lé Ọlọ́run yóò máa ṣílẹ̀kùn ayọ̀ fún gbogbo wa ni ẹ máa pín fún gbogbo èèyàn ire o ire kàbèjì nílé gbogbo wa o.